Aláròye máa wí o. nǹkan dé wọ́n ti fọ́ ẹgbẹ́ PDP sí méjì. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fáyọ̀ṣe ti ní alága ẹgbẹ́ òṣèlú PDP tuntun táwọn ọmọ ẹgbẹ́ náà ṣẹ̀ṣẹ̀ yàn ìyẹn Mohammed Abdulrahman ló ń faramọ́ gẹ́gẹ́ bí ojúlówó alága ẹgbẹ́ òṣèlú náà tí kò sì sí ohun kankan tẹ́nìkan lè ṣe sí i. Ó wáá rọ alága tuntun ọ̀hún wípé kó wá gbogbo ọ̀nà tó bá òfin mu láti parí àwọn ìjà tó ń lọ láàrin ọmọ ẹgbẹ́ náà kí ìlọsíwájú gidi lè bá ẹgbẹ́ òṣèlú PDP láìpẹ́ ọjọ́. Aláròye gbọ́ wípé apá kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP kan ni wọ́n yan Abdulrahman gẹ́gẹ́ bí adelé alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n sì kéde wípé àwọn ti fòfin de Umar Damagum tí í ṣe ojúlówó alága ẹgbẹ́ ọ̀hún. Yàtọ̀ sí Damagum tí wọ́n fòfin de, wọ́n tún fòfin de alukoro ẹgbẹ́ náà Débọ̀ Ológun Àgbà, igbákejì akọ̀wé àgbà ẹgbẹ́ náà Sẹ́ńtójì Kòṣeẹ̀dò àtàwọn olóyè mẹ́ta míì nínú ẹgbẹ́ ọ̀hún. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn wọ́n ni wípé wọn ò ṣojú méjì pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP ṣáájú àkókò tí wọ́n kéde wípé wọ́n ti fi Abdulrahman jẹ alága ẹgbẹ́ náà. Làwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe ẹgbẹ́ PDP tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Damagum ti kọ́kọ́ kéde wípé àwọn ti yọ akọ̀wé àgbà ẹgbẹ́ náà Sẹ́nẹ́tọ̀ Samuel Anyanwu, lọ́ọ̀yà ẹgbẹ́ náà Kamaldeen Ajibade àtàwọn méjì kan tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ọ̀hún. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn wọ́n ni wípé wọn ò ṣojú méjì pẹ̀lú ẹgbẹ́. Lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 1 oṣù kọkànlá ọdún yìí ni Fáyọ̀ṣe tóun náà jẹ́ pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP fi àtẹ̀jíṣẹ́ kan síta. Níbẹ̀ ló ti rọ alága tuntun náà wípé kó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP tó kù kó sì mú ìlọsíwájú gidi bá ẹgbẹ́ náà láìpẹ́ yìí. Ó ní gbogbo ipá rẹ̀ ní kó sá láti rí wípé ìpàdé gbogbogbò ẹgbẹ́ yìí wáyé láìpẹ́, bẹ́ẹ̀ ni kó sì parí gbogbo ìjà tó ń lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ láwọn ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè yìí. Kò sí àní-àní kankan níbẹ̀. Mo nígbàgbọ́ nínú alága ẹgbẹ́ tuntun yìí wípé ó kújú òṣùwọ̀n láti darí ìṣàkóso ẹgbẹ́ náà. Ó máa yanjú àwọn ìjà àti ìkùnsínú gbogbo tó ń lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́. Ó ṣe pàtàkì púpọ̀ kí ẹgbẹ́ PDP wà ní ìṣọ̀kan kó tó di àsìkò ìbò ọdún 2027. Àwọn iṣẹ́ tí alága tuntun náà máa ṣe pọ̀ gidi ni o. Ó gbọ́dọ̀ tètè wá ojútùú sáwọn òkè ìṣòro gbogbo eléyìí tó ń kojú ẹgbẹ́ náà láìpẹ́ rárá. Bẹ́ ò bá gbàgbé, ọjọ́ 15 àti ọjọ́ 16 oṣù kọkànlá ọdún yìí ni ẹgbẹ́ òṣèlú PDP fi ìpàdé ẹgbẹ́ náà sí nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ṣùgbọ́n kò dájú wípé ìpàdé gbogbogbò náà lè wáyé mọ́ báyìí pẹ̀lú àwọn ohun tó ń lọ láàrin àwọn ọmọ ẹgbẹ́ náà lọ́wọ́ yìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.